náà pé kán fi Dáníẹ́lì sínú ihò kìnìún rèé o. Nebukadnesari ọba nígbà tó gbéraga sí olúwa àwọn olúwa, tó gbéraga sí ọlọ́run àwọn ọlọ́run, pé lẹ́yìn kò tún sí ẹlòmíì mọ́, ohun gbogbo tá à ń lò nílé olúwa ó bẹ̀rẹ̀ sí ní lò fúnra lára rẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbéraga sí ọba àwọn ọba, gẹ́gẹ́ bí ìwé Dáníẹ́lì tí mo kó tilẹ̀ kan náà ti sọ. sí ọlọ́run wá wò pé irú ènìyàn wo rèé. Ọlọ́run wá fi àjùlọ hàn án láti orí ilẹ̀ wò yìí tí wọ́n fi máa ń ṣe àdúrà. Òkúta mẹ́ta yìí orí òkè yìí náà ni Olúwa ti ní ká mú, ká máa bomi sí, ká máa fi ṣe ìdísílẹ̀ fún àwọn ènìyàn. Ohun tí àwọn kan pa ìyẹn lórí, tí wọ́n pa omi yẹn lórí, tó ń pè ní àpótí ẹ̀rí, àṣírí rẹ̀ rèé o. Wọ́n bá bẹ̀rẹ̀ wá yìí, kí wọ́n pè ní àpótí ẹ̀rí. Ó sọ fún wa pé Ọlọ́run wá wọn iṣẹ́ ìwé kí wọ́n mú láti ṣe ilẹ̀ náà, kí wọ́n mú dání, kí wọ́n bá tó wájú, táwọn bá lọ wọlé rẹ̀ wá lè sọ. Bàbá wa tó lókè nígbà tí wọ́n tó lókè yìí, inú àdìjú ni kò sí iná mẹ́, kò sí kankan mẹ́, orí òkè ni nígbà náà. Kò sí iná kankan lórí òkè yìí nígbà náà. Ó ní òkúta lẹ́wọ́ yìí. Òkúta yìí ló máa ń tẹ ìmọ́lẹ̀ fún tó bá dalẹ̀. A máa ń gbé ẹran tó káwà tó máa ń pè ní tẹ̀lé lálẹ́ tó máa ń tanná. Bẹ́ẹ̀ ló sì máa ń tanná. Ṣùgbọ́n kò lè tanná mọ́ báyìí. Orí pé òye náà ti wà ní gbogbo bí báyìí. Nígbà náà ó gbogbo ẹ̀ka gbẹ́sẹ̀ sí. Máa pèsè báyìí. Máa pèsè báyìí. Àwọn nìkan nínú ayé jù yìí. Òun ló sàmùdá wọn, ló ń tẹ ìmọ́lẹ̀ fún wọn lọ́wọ́ alálẹ́. Ṣùgbọ́n torí ẹ̀ka ọjọ́ iwájú náà ṣe wá ṣàjọ pé ká bá lè rí bí ẹ̀rí ọjọ́ iwájú. Ẹ ti rí báyìí. Òkúta ni ló ń tẹ ìmọ́lẹ̀ nígbà náà. Kò lè tẹ ìmọ́lẹ̀ mọ́, ṣùgbọ́n fún ẹ̀rí ọjọ́ iwájú ni. Náà ẹ̀ ń bọ̀ àwọn aṣọ tó wà ní Ọlọ́run pé bàbá wa fẹ́rẹ̀ ẹ̀rí nílẹ̀ ìmọ̀ tí wọ́n tán pè lápòtí ẹ̀rí. Ní ọdọọdún, àwọn amáwé àti àdúrà 120 days. Bàbá yìí ní òní ọjọ́ tó wọ́n gbà wẹ̀rọ, òní ọjọ́ yẹn, ó lè ka ìdánwò báyìí, wọ́n á sọ pé yàtọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ 120 days àìjẹ àyà aṣọ tó bá bá lọ́wọ́ rẹ̀, aṣọ tó bá bá lọ́wọ́ rẹ̀ ló wà wọ́n tó 120 days. Tábà tí wọ́n bá 120 days yẹn, àwọn aṣọ yẹn wọ́n á máa fi sínú bí. So àwọn aṣọ yẹn lẹ́ ń wò yìí láti rí kàláyà láti lórí òkè yìí. Wọ́n bá ṣe ń ṣe é tán láti máa ń sọ sínú bí, wọ́n máa ń fi sínú bẹ̀. Àwọn aṣọ yẹn wò tí wọ́n tún jáde yìí. So torí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé àpótí ẹ̀rí máa lóbi ìwọ̀n súnmọ́ bẹ̀. Àwọn aṣọ yẹn ó ní. Wọ́n rí pé ìwà búburú àwọn ènìyàn ó le nínú ayé, ó ń pọ̀ sí ni ní ilẹ̀ Sódómù àti Gòmórà. Olúwa wá rán àwọn áńgẹ́lì rẹ̀ mẹ́ta kí wọ́n lọ pa Sódómù àti Gòmórà run. Àwọn áńgẹ́lì mẹ́ta lẹ̀ ń wò yìí o, tí wọ́n ń lọ ní ìwà ènìyàn, ní ìrí ènìyàn, tí wọ́n ń lọ sí Sódómù àti Gòmórà. Ìwé Jẹ́nésì jẹ́ kó yé wa wípé Ábúráhámù jókòó ní ìtura ọjọ́ tí Sárà wà nínú ìyẹ̀wù rẹ̀ tó ń dáná. Ábúráhámù jókòó ní ìtura ọjọ́ ló wá ń sinmi, ló wá ń wo àwọn àlejò mẹ́ta yẹn. Má gbàgbé o pé wòlíì ni Ábúráhámù. Wọ́n gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ̀ pé àwọn àlejò Ọlọ́run láti ọ̀dọ̀ Ọlọ́run wá, wọ́n wá ń lọ láti lọ pa Sódómù àti Gòmórà run. Ábúráhámù wá rí wọn, ló wá pè wọ́n, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ ti ẹ̀yà kẹ́ ẹ bomi wẹ̀ sí i. Inú àrán jáde rèé láti wo ilé ayé bí omi ti gbẹ. So ó wá lọ wò ó, kò wá padà wá mọ́ bí omi ti gbẹ nínú àbọ̀sílẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Ẹni tí ẹ̀ ń wò yìí, Kesaria ní Pétérù wá lára àwọn ọmọ ẹ̀yìn Jésù Olùgbàlà. Jésù wípé ní orí rẹ̀ lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìsàkùn kì yóò borí rẹ̀. Èmi yóò fún kọ́kọ́rọ́ tí ó máa tú tí ó máa dè. Pétérù lẹ́ ń wò yìí tó jẹ́ aṣíwájú gbogbo àwọn ọmọ ẹ̀yìn méjèèjìlá. Mo lẹ́ ń wò pẹ̀lú kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ yìí, kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì, Ọlọ́run wá fi lé lọ́wọ́. Lórúkọ Jésù, kọ́kọ́rọ́ ìṣerere tiwa náà Ọlọ́run yóò fi lé wa lọ́wọ́. Àìsáyà lẹ́ ń wò yìí nínú ìwé Àìsáyà orí kìíní títí orí kẹfà. Nígbà tí Àìsáyà bá kú, orí kẹfà láti ẹsẹ̀ kìíní, ó ní nígbà tí Àìsáyà bá kú, èmi rí Olúwa ó jókòó lórí ìtẹ́, ó ti rí àwọn séráfù méje mẹ́rin yẹn, ó ti wá júwe wọn. Ibẹ̀ yẹn ló ti fún ní àkàrà jẹ nínú aginjù. Ọlọ́run lò láti ṣẹ́gun fún àwọn ọmọ Ísírẹ́lì, láti ṣẹ́gun Fílístínì. Ó ní Dáfídì. Ìtẹ́jẹ́ bóyá wa pé láàrin ọmọ ọdún 16 sí 17 ló wà nígbà náà. Ó ní Dáfídì. Bàbá rẹ̀ ń gbé kó lọ wo àlàáfíà àwọn ẹ̀gbọ́n rẹ̀ lójú ogun ni. Ló wá rí i pé ogun Fílístínì halẹ̀ máwọn ọmọ Ísírẹ́lì, ló sì lọ ẹ̀rí kànàkànà lọ́wọ́ rẹ̀. Ohun tó mọ̀ ṣe nìyẹn, tó fi ń pa ẹranko gbó. Ló wá jáde, ó ní ta lẹni tó ń halẹ̀ yìí. Wọ́n ní Fílístínì ni, pé so láti bá a jà. Ó ní èmi tọ̀ wá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun
tí ìwọ ti gàn ó rèé so ibi tó ti gàn rèé tí Ọlọ́run ti gba ìkórè. Màríà òwúdíá mímọ́, Màríà kejì àti Sàlómẹ̀ ni wọ́n wà lẹ́wọ̀nyí lára èyí tí wọ́n wá sọ̀kalẹ̀. So arákùnrin tẹ́ ń wò yìí ó ní Jòhánù Arimatea, ibi tó ti wá gbọ́ pé òun ní ibojì kan láti wá sin Jésù olùgbàlà sí, wọ́n fi wá gbé lọ sínú ibojì rẹ̀, ibojì tó pẹ́ fúnra lára ẹ̀ òun nìyẹn. So Màríà òwúdíá mímọ́ tó bí Jésù, Màríà kejì àti Sàlómẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń wò yìí tí wọ́n dúró tì í láti jẹ́ onígbọ̀ rẹ̀ láti ràn lọ́wọ́ lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ Ọlọ́run yóò fọ̀. Ibi tí ẹ ń wò yìí Jákọ́bù rèé nígbà tó fẹ́ olùgbà àbùkù lọ́wọ́ Ísáù tí ó ń lọ, tí ìyá rẹ̀ ní pé kó máa lọ sílé Nábánì láti lọ síbẹ̀ pé òun fẹ́ rí òkú ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ibi tó ti ń lọ rèé nínú ìrìn àjò yẹn tó wá rẹ̀ pé kó òun sinmi. Ẹ wò dáadáa ibi tó ti sùn rèé tó wá sùn sílẹ̀. Ẹ wo òkúta tó fi rọrí, òkúta ibẹ̀ ni tó fi rọ orí rẹ̀ tó gbórí lé. Nígbà tó fi rọrí àwa ṣí lójú ó rí ìran ọ̀run. A rí pé áńgẹ́lì ń gòkè ó ń sọ̀kalẹ̀, ó ń gòkè ó ń sọ̀kalẹ̀ pé ibi tó ń wá yìí kì í ṣe ilẹ̀ lásán, kì í ṣe ibi lásán. Ó wá jẹ́jẹ́ fọlọ́run, Olúwa tó bá mú mi lọ láyọ̀, tí mo bá padà dé láyọ̀ àtàlàáfíà, màá wá sìn ọ́ lórí òkè yìí. So ibi tí ó ti lọ nìyẹn tó ti bá lọ. Tí a bá wò dáadáa, ẹ wo ibi tẹ́ ẹ wò yìí náà, ibi tẹ́ ẹ wò yìí, ìgbà tó ń padà bọ̀ ó wá fẹ́ pàdé Ísáù ẹ̀gbọ́n rẹ̀. Ó ti lọ́rọ̀, ó ti lọ́lá, ó ti ló gbogbo. Bíbélì pé ó kó gbogbo ohun tó ní kọjá sí ìwọ̀dọ̀ Jákọ́bù. Ó wá kù onìkan, ìdúró rẹ̀ tó kù onìkan rèé tó ti ń bá áńgẹ́lì Olúwa jà. Wọ́n jẹ́ kó yé wa lábẹ́rẹ́ áńgẹ́lì Olúwa tó ń bá jà, ó ń gbógun ayé rẹ̀ jà ni. Nígbà náà èmi ni màá jagun ayé mi fúnra mi, ẹbí ò lè bá mi jà. Ó kó ogun wọn sókè odò, ó ní kó tó wá pẹ̀lú ogun ayé rẹ̀, ó wá bá jagun ayé rẹ̀, ó wá borí ogun ayé rẹ̀ lórúkọ Jésù. Ogun tí wọn náà ń là kọjá, ìwọ náà yóò borí ogun ayé. Ọlọ́run lò láti ṣẹ́gun fún àwọn ọmọ Ísírẹ́lì, láti ṣẹ́gun Fílístínì, òun ni Dáfídì. Ìtẹ́jẹ́ bóyá wá pé láàrin ọmọ ọdún 16 sí 17 ló wà nígbà náà. Òun ni Dáfídì. Bàbá rẹ̀ ní pé kó lọ wo àlàáfíà àwọn ẹ̀gbọ́n rẹ̀ lójú ogun ni. Ló wá rí i pé ogun Fílístínì halẹ̀ máwọn ọmọ Ísírẹ́lì ló sì lọ. Ẹ̀rí kànàkànà lọ́wọ́ rẹ̀, ohun tó mọ̀ ṣe nìyẹn tó fi ta tó ń pa ẹranko gbogbo. Ó wá jáde, ó ní ta lẹni tó ń halẹ̀ yìí, wọ́n ní Fílístínì ni pé so láti bá a jà. Ó ní èmi tọ̀ wá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, èyí tí ìwọ ti gàn ó rèé. So ibi tó ti gàn rèé tí Ọlọ́run ti gba ìkórè fún. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ tóró gbayì púpọ̀. Ọba tí ó pa àṣẹ nígbà náà pé kán fi Dáníẹ́lì sínú ihò kìnìún rèé o. Nebukadnesari ọba nígbà tó gbéraga sí Olúwa àwọn olúwa, tó gbéraga sí Ọlọ́run àwọn ọlọ́run, pé lẹ́yìn kò tún sí ẹlòmíì mọ́. Ohun gbogbo tá à ń lò nílé Olúwa ó bẹ̀rẹ̀ sí ní lò fúnra lára rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní gbéraga sí ọba àwọn ọba, gẹ́gẹ́ bí ìwé Dáníẹ́lì tí mo kóòtù lẹ́ẹ̀kan náà ti sọ. So Ọlọ́run wá wò pé irú ènìyàn wo rèé. Ọlọ́run wá fi àjùlọ hàn án láti orí ìtẹ́ rẹ̀ nínú ààfin rẹ̀. Ó sì di ẹranko, ó sì lọ sínú ayé, ó lọ sínú ìgbẹ́. Ó lo ìgbà 7, ọdún 7, oṣù 7, ọ̀sẹ̀ 7, wákàtí 7, ìṣẹ́jú 7, sẹ́kọ̀ǹsì 7, gbogbo rẹ̀ lọ lórí rẹ̀ ló tó wá mọ̀. Ó sì tún padà gẹ́gẹ́ bí ẹranko náà wá sínú ààfin. Ó dé orí ìtẹ́ tán, ó wá padà di alààyè. Ló fi mọ̀ wípé títóbi Ọlọ́run ni ó máa jẹ́ ní gbogbo ọ̀nà. So lélẹ́yìí ìdí rẹ̀ ni pé àwa náà kò yẹ ká gbéraga sí ọba àwọn ọba lórí ohun gbogbo, lórí ohunkóhun tí a jẹ́. Ká gbà wípé Ọlọ́run ló ní ohun gbogbo tí a ní lórúkọ Jésù. A ní gbéraga sí ọba àwọn ọba. Tí a bí ọba yẹn náà rèé nígbà tí ó dá iná ìléru sílẹ̀ pé kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe òrìṣà tó ń bá sìn. Nígbà tí ẹ bá ti gbọ́ orin, ìlù, kàté, dùrù, pé gbogbo nǹkan tí a bá ti gbọ́, ẹ fi orí balẹ̀ fún òrìṣà tó ń dá sílẹ̀. So àwa rí ènìyàn 3, àwọn ará Hébérù 3, Sédraki, Mẹ́sàk àti Abẹ́dínígò. Àwọn lẹ́ ń wò yìí
nínú iná ìléru nígbà tí wọ́n kọ̀ tí wọn ò forí balẹ̀ fún òrìṣà rẹ̀ ló wá mú nínú ìbínú ńlá rẹ̀ pé kí wọ́n sọ wọ́n sínú iná ìléru. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ ń wò yìí nínú iná yìí tí wọ́n dúró yìí, Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, àwọn mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ nínú iná ìléru. Ṣùgbọ́n nínú iná Ọlọ́run ti síwájú wọn lọ bẹ̀. Ọmọ Ọlọ́run ọ̀gá ògo lẹ̀ ń wò yìí tó farahàn nínú iná ìléru fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ó pa ọ̀wọ́ iná, ó pa agbára iná, ó pa ògo iná yẹn wá di atẹ́gùn air condition sí wọn. Àwòrán yìí lẹ̀ ń wò yìí, Ọlọ́run tó yọ Ṣédrákì, Méṣákì àti Àbẹ́dínígò nínú iná ìléru lórí ìlàkọjá ìwọ àti èmi náà tó dàbí iná ìléru. Lórúkọ Jésù Ọlọ́run yóò tú wa sílẹ̀. Lórúkọ Jésù a ó rí àánú gbà. Jésù Olúwa wa. Àwòrán tí à ń wò yìí, ẹ rí àwòrán yẹn bó ṣe tó. À ń pe arákùnrin ní Gòláyàtì, alágbára. Láti kékeré láti ilẹ̀ ni wọ́n ti kọ́ ní ogun jíjà. Ó ti mọ ogun, ó ti mọ gbogbo bí wọ́n ṣe ń jagun. Ẹ rí gbogbo àwòrán ara ẹ̀, ẹ rí gbogbo ara rẹ̀, kìkì aṣọ irin, èwù irin, bàtà, idà, ọ̀bẹ àti ọ̀wá rẹ̀ tó fi ń dá ọfà dúró. Olè ń wò lára rẹ̀ àti gíga gbogbo irin ara rẹ̀, kìkì irin ni ló fi gbé irin ló fi gbé ara rẹ̀ ró. Tí a bá wo ọmọ kékeré tá à ń wò yìí nígbà ayé rẹ̀, ẹni tí Ọlọ́run lò láti ṣẹ́gun fún àwọn ọmọ Ísírẹ́lì, láti ṣẹ́gun Fílístínì, òun ni Dáfídì. Ìtàn jẹ́ pé wá pé láàrin ọmọ ọdún 16 sí 17 ló wà nígbà náà. Òun ni Dáfídì. Bàbá rẹ̀ ń pé kó lọ wo àlàáfíà àwọn ẹ̀gbọ́n rẹ̀ lójú ogun ni. Ló wá rí i pé ogun Fílístínì halẹ̀ máwọn ọmọ Ísírẹ́lì ló sì lọ. Ẹ̀rí kànàkànà lọ́wọ́ rẹ̀. Ohun tó mọ̀ ṣe nìyẹn tó fi ń pa ẹranko nugbó. Ló wá jáde. Ó ní ta lẹni tó ń halẹ̀ yìí? Wọ́n ní Fílístínì ni. Pé so láti bá a jà. Ó ní èmi tọ̀ wá lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Èyí tí ìwọ ti gàn ó rèé. So ibi tó ti gàn rèé tí Ọlọ́run ti gba ìbòrí fún. Ẹ rí i pé gbogbo ara Gòláyàtì ìdí irin ni, ọ̀wá irin ní gbogbo rẹ̀. Ṣùgbọ́n ìdí kan oṣù tó sílẹ̀ ní gbogbo orí ẹ̀, níwájú orí rẹ̀, ibẹ̀ nìkan oṣù ló ṣí sílẹ̀. Ibẹ̀ lọ́lọ́run dàpọ̀ mọ́ òkúta yẹn tó ta láti pa Gòláyàtì. Òkúta yẹn wọ wájú orí yẹn lọ, ibi kankan tó ṣòfò ní gbogbo orí rẹ̀. Tá a bá rí dáadáa, ibẹ̀ lòkúta yẹn wọ́ lọ, ó sì yanjú rẹ̀, ó sì ṣẹ́gun rẹ̀. Gbogbo alágbára ó gbéraga sí Ọlọ́run nínú ayé wa àti èmi lónìí, Ọlọ́run ṣẹ́gun rẹ̀. Jésù Olúwa wa. Ibi tí a wà yìí, àwòrán tá à ń wò yìí, a wà nínú ọgbà Édẹ́nì la wà yìí, Garden of Eden. Ní gbogbo ibi tí a wà yìí nínú ọgbà Édẹ́nì tí Olúwa dá Ádámù àti Éfà sí kí wọ́n máa jẹ, kí wọ́n máa mu, kí wọ́n máa gbáyìn, ibẹ̀ la wà yìí. Ọlọ́run dá èso méjì síbẹ̀. Àkọ́kọ́ rèé, èkejì lẹ́ ń wò yìí, èso kejì rèé. Ó ní èyí ni kí wọ́n máa jẹ, kí wọ́n máa mu. Ṣùgbọ́n nígbà tí ojú kòkòrò àti bàìbàì ojú wọn tó ṣe mọ́ wọn, wọ́n fi èso tí Ọlọ́run fi sílẹ̀ fún wọn kí wọ́n máa jẹ. Wọ́n wá jẹ èso tó múni gbọ́n, tí múni mọ ìmọ̀. A rí wípé láti ayébáyé ni ẹ̀tàn ti wà nínú ayé. Bíbélì wípé ejò sàṣì àrékèrèkè ju gbogbo ẹranko ìgbẹ́ lọ. Ó là ń wò yìí, Sátánì rèé. Nígbà náà lọ́hùn kì í fi àyà wọ́, ó máa ń rìn bí ẹranko ni. Ṣùgbọ́n nítorí ẹ̀gún tí Jésù Olùgbàlà Olúwa bá gbé ègún sẹ́ ló mú tó fi àyà wọ́. Ádámù rèé, òun ló ti wà nílẹ̀ yìí. Éfà rèé nínú ọgbà Édẹ́nì. So ìgbà tí Ádámù ti jáde lọ, Sátánì wá gẹ́gẹ́ bí ejò láti wá tan Éfà jẹ. Èso tí Olúwa ní pé kó má jẹ, ẹ̀rí pé òun ló jẹ yìí. Wọ́n jẹ́ ojú wọn ńlá, ògo Olúwa kúrò lórí ayé wọn. Ọlọ́run lé wọn kúrò nínú ọgbà lórúkọ Jésù. Torí pé òun gbọ́ mi, ògo Ọlọ́run alààyè kò ní kúrò lórí ayé rẹ. Gbogbo àṣìṣe tí ìwà tèmi ti ṣe tó ti mú kó ògo Ọlọ́run ó kúrò lórí ayé wa lónìí, agbára àjíǹde yóò darí rẹ̀ jì wá. So inú ọgbà Édẹ́nì ó ní à ń wò yẹn, nínú ọgbà yẹn la wà yìí. A sì ń tẹ̀síwájú láti fi àwọn àwòrán mìíràn hàn. Ọlọ́run rí pé ìwà búburú àwọn ènìyàn ó le nínú ayé, ó ń pọ̀ sí ni ní ilẹ̀ Sódómù àti Gòmórà. Olúwa wá rán àwọn áńgẹ́lì rẹ̀ 3 kí wọ́n lọ pa Sódómù àti Gòmórà run. Àwọn áńgẹ́lì 3 lẹ̀ ń wò yìí o, tí wọ́n ń lọ ní ìwà ènìyàn, ní ìrí ènìyàn, tí wọ́n ń lọ sí Sódómù àti Gòmórà. Ìwé Jẹ́nésì jẹ́ kó yé wa wípé Ábúráhámù jókòó ní ìtura ọjọ́ tí Sárà wà nínú ìyẹ̀wù rẹ̀ tó ń dáná. Ábúráhámù jókòó ní ìtura ọjọ́ ló wá ń sinmi, ló wá ń wo àwọn àlejò 3 yẹn. Má gbàgbé o pé wòlíì ni Ábúráhámù. Ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ̀ pé
àwọn àlejò Ọlọ́run láti ọ̀dọ̀ Ọlọ́run wá wọ́n wá ń lọ láti lọ pa Sódómù àti Gòmórà run. Ábúráhámù wá rí wọn tó wá pè wọ́n, ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ ti ẹ̀yà kẹ́ ẹ bomi wẹsẹ̀ yín, ẹ ti ẹ̀yà kẹ́ ẹ rẹ òǹgbẹ yín. Àwọn yẹn àkọ́kọ́ yarí, wọ́n gbà wọ́n láàyè. Wọ́n jẹ́ kó yé wa wípé ó pa ẹran, ó dáná fún wọn, wọ́n jẹ, wọ́n mu, wọ́n ṣe, wọ́n wá ṣe ohun gbogbo tán. Wọ́n wá wò pé Ádámù pé aya rẹ̀ dà. Ó ní aya wà nínú ilé tó ń dáná lọ́wọ́. Wọ́n ní ìwòyí àmọ́dún àwa ò padà tọ̀ wá, Sárà aya rẹ̀ yóò bí ọmọkùnrin kan. Torí pé wọ́n ṣe, Sárà wá rẹ́rìn nínú ìyẹ̀wù rẹ̀ pé ó wá rẹ́rìn. Wọ́n wá béèrè pé kí ló ń Sárà fi rẹ́rìn. Ó ní mi ò rẹ́rìn, ó sẹ́. Ó náà wò pé gẹ́gẹ́ bí ìṣe ènìyàn kò rí fún un mọ́ gẹ́gẹ́ bí ìṣe ènìyàn. So àwọn dẹ̀ sọ àsọtẹ́lẹ̀, ó dẹ̀ wá rí fún un. Èmi náà sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ lónìí. Ohun rere kan ṣoṣo tí ògo Ọlọ́run tí ó fi kókìkí káàkiri àgbáńlá ayé bí o ti ń wò wáyé lórúkọ Jésù, ohun rere yẹn kó lanẹ̀ wọnú ayé rẹ, Jésù Olúwa wa. Ibi tí a fẹ́ wọ̀ yìí wọ́n là ń pè ní ibojì Jésù. So a rí àwọn àwòrán yẹn náà bí a ti ń wọlé lórúkọ Jésù Kristi. Ayé wa náà yóò gba àjíǹde Jésù Olùgbàlà. So inú ibojì Jésù Olùgbàlà la wà yìí. Inú ibojì rèé, gbogbo ibi tí a wà yìí inú ibojì Jésù Olùgbàlà ni. So ibẹ̀ la wà yìí. Now Màríà wúdíá mímọ́ rèé, o lè ń wòye o nínú ìwòran yìí. Màríà tó bí Jésù Olùgbàlà nígbà tó gbọ́ pé ọmọ ti kú tí wọ́n ti sí sínú ibojì, abiyamọ rèé. Ó wá wò pé kó wá lọ wo ibojì ọmọ òun, kó wá lọ wo òkú ọmọ rẹ̀. Ó wá jókòó sí ibojì. Àná mọ́ gbàgbé ibojì àti gbé òkúta yí ibojì náà gbà náà. Ó wá jókòó ló wá ronú, ká ló máa bá mi yí òkúta kúrò lẹ́nu ibojì, mo fẹ́ wo òkú ọmọ mi. Ṣùgbọ́n lójijì ló wá yí ojú sí ẹ̀gbẹ́, ló wá wo áńgẹ́lì Olúwa láti ọ̀run wá. Ó ti yí òkúta náà kúrò, ó ti jókòó lé òkúta náà wòye o. Tí áńgẹ́lì jókòó sí tó jókòó lé lórí yìí, òkúta tí wọ́n fi dí ẹnu ibojì. Mo wá lo àkókò láti fi gbàdúrà fún wọn náà. Gbogbo òkúta tá a ti fi dí ọ̀nà ògo rẹ lórúkọ Jésù, Ọlọ́run yí dànù. Ló wá ń bi léèrè pé kí ni wọ́n wá? Ó lóun wá Jésù Kristi ni tó ti kú sínú ibojì. Ó ní ibo ló gbé sí tiẹ̀ wá bá ń gbé jáde kó tiẹ̀ wá rí. Ó wá dáhùn pé Jésù Olùgbàlà ti jíǹde, kò sí nínú ibojì mọ́. Nígbà tó sábà bẹ̀rẹ̀ sí bá jiyàn, wọ́n ní máa bọ̀ wá wò inú ibojì, wá rí pé kò sí Jésù nínú ibojì mọ́. Inú ibojì náà là ń wọ̀ yìí o. Inú ibojì Jésù lẹ̀ ń wọ̀ yìí o. Inú ibojì Jésù Olùgbàlà, níbi tí a sì Jésù Olùgbàlà sí, o lẹ̀ ń wọ̀ yìí o. Tí Jésù Olùgbàlà tó kú nítorí ayé tèmi àti yín. Nígbà tí wọ́n tún dé inú ibojì náà, áńgẹ́lì kan náà tún fara hàn again pé ta lẹ̀ ń wá alààyè nínú òkú. Kò sí níhìn dandan, ó ti jíǹde. Ibẹ̀ lẹ̀ ń wò yìí nínú ibojì Jésù. Mo sọ sínú ayé ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo rere gbogbo tó ti dòkú nínú ayé rẹ, gbogbo àṣeyọrí rẹ, iṣẹ́ rẹ ni, ayé ọmọ ni, ilé rẹ ni, gbogbo tó ti dòkú nínú ayé rẹ nípa gbára tó jí Jésù dìde, ó yá kó yé. Lórúkọ Jésù ò tún ní gbègbè ayé òkú mọ́. Ayé rẹ yé, ilé rẹ yé, ọmọ rẹ yé, bẹ́ẹ̀ ló máa rí o, kò dẹ̀ yí padà. Jésù Olúwa wa. So inú ibojì yẹn láti ti kúrò yìí tí a bẹ̀rẹ̀ sí ọwọ́ iwájú lórúkọ Jésù, ayé wa yóò tẹ̀síwájú. Ẹ ń wò yìí nígbà tí Jésù Olùgbàlà kú lórí igi àgbélébù. So tí wọ́n wá sọ̀kalẹ̀ lórí igi àgbélébù rèé, Màríà wúdíá mímọ́, Màríà kejì àti Sàlómè ni wọ́n wà lẹ́ ń wò yìí lára èyí tí wọ́n wá sọ̀kalẹ̀. So arákùnrin tẹ́ ń wò yìí ó ní Jòhánù ará Matíà, ibi tó ti wá bọ̀ pé òun ní ibojì kan láti wá sí Jésù Olùgbàlà sí, wọ́n fi wá gbé lọ sínú ibojì rẹ̀. Ibojì tó gbẹ́ fúnra lára ẹ̀ òun nìyẹn. So Màríà wúdíá mímọ́ tó bí Jésù, Màríà kejì àti Sàlómè, àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ ń wò yìí tí wọ́n dúró tì í láti jẹ́ onígbọ̀rọ̀ láti ràn lọ́wọ́. Lórúkọ Jésù, ìrànlọ́wọ́ Ọlọ́run yóò fọ̀ fún ayé rẹ. Ibi tí ẹ ń wò yìí, Jákọ́bù rèé nígbà tó fẹ́rù gbàbùkún lọ́wọ́ Ísáù tí ó ń lọ, tí ìyá rẹ̀ ní pé kó máa lọ sínú Nábánì láti lọ síbẹ̀ pé òun fẹ́ rí òkú ọmọ méjì lẹ́ẹ̀kan náà. Ibi tó ti ń lọ rèé,
nínú ìrìn àjò yẹn tó wá rẹ̀ pé kó òun sinmi, ẹ wò dáadáa ibi tó ti sùn rèé, tó wá sùn sílẹ̀, ẹ wo òkúta tó fi rọrí, òkúta ibẹ̀ ni tó fi ran orí rẹ̀ tó gbórí lé. Nígbà tó fi rọrí, àwa ṣí lójú, ó rí ìran ọ̀run, àrí pé áńgẹ́lì ń gòkè, ó ń sọ̀kalẹ̀, ó ń gòkè, ó ń sọ̀kalẹ̀, pé ibi tó ń wá yìí kì í ṣe ilẹ̀ lásán, kì í ṣe ibi lásán. Ó wá jẹ́jẹ́ fọlọ́run, Olúwa tó bá mú mi lọ láyọ̀, tí mo bá padà dé láyọ̀ àtàlàáfíà, màá wá sìn ọ́ lórí òkè yìí. So ibi tí ó ti lọ nìyẹn, tó ti bá lọ. Tí a bá wò dáadáa, ẹ wo ibi tẹ́ ẹ̀ ń wò yìí náà, níbi tẹ́ ẹ̀ ń wò yìí, ìgbà tó ń padà bọ̀, tó wá fẹ́ pàdé Ísáù ẹ̀gbọ́n rẹ̀, ó ti lọ́rọ̀, ó ti lọ́lá, ó ti ló gbogbo. Bíbélì gbé ó kó gbogbo ohun tó ní kọjá sí ìwọ̀dọ̀ Jákọ́bù, tó wá kù onìkan, ìdúró rẹ̀ tó kù onìkan rèé, tó ti ń bá áńgẹ́lì Olúwa jà. Wọ́n jẹ́ kó yé wa, lábẹ́rẹ́ áńgẹ́lì Olúwa tó ń bá jà, ó ń bógun ayé rẹ̀ jà ni. Nígbà náà èmi ni màá jagun ayé mi fúnra mi, ẹbí ò lè bá mi jà. Ó kó ogun wọn sókè odò, òun nìkan tó wá pẹ̀lú ogun ayé rẹ̀, tó wá bá jagun ayé rẹ̀, ó wá borí ogun ayé rẹ̀ lórúkọ Jésù. Ogun tí wọn náà ń là kọjá, ìwọ náà yóò borí ogun ayé rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run, kò ní borí rẹ̀. Ibi tí ẹ̀ ń wò lẹ́yìn níwájú mi yìí, a rí wípé ibi tẹ́ ń wò yìí ó jẹ́ orí òkè mọ̀tí Kámẹ́lì, ó jẹ́ orí òkè Kámẹ́lì ó lẹ̀ ń wò yìí. Èlíjà lẹ̀ ń wò yìí àti àwọn àbùdàsá Báálì tí wọ́n jẹ́ 400 tí wọ́n ti ń bá jà, ó nìyẹn tó ti borí wọn nìyẹn. Ọ̀wọ̀n tó gbọ́n sílẹ̀ rèé, ó lẹ̀ ń wò yẹn, ọ̀wọ̀n 12 ni, tó dúró gẹ́gẹ́ bí ẹ̀yà 12 ọmọ Ísírẹ́lì. Ẹyẹ tẹ́ ń wò yẹn lórí ibẹ̀ yẹn, lórí ilé yẹn, òun ló máa ń gbóúnjẹ wá fún ẹyẹ ìwò tó ń bọ nìyẹn. Ẹ sì rí pé Èlíjà jẹ́ ọlọ́run iná, ó lẹ̀ ń wo àwọn Scriptural tó wà lára ẹ̀ka fi yà á gẹ́gẹ́ bí ọlọ́run iná lórúkọ Jésù. Ọlọ́run tó dìde tó jà fún Èlíjà lórúkọ Jésù yóò jà fún ayé wa àti èmi náà. Ayé wa ò sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù. Àwọn máa tẹ̀síwájú, Ọlọ́run yóò máa tẹ̀síwájú. Ibi tí ẹ̀ ń wò yìí lójú ìwòran yìí, arábìnrin yìí ará Samaria rèé, obìnrin ará Samaria rèé, ó lẹ̀ ń wò yìí. Jésù olùgbàlà rèé, ó rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n lọ ra oúnjẹ wá nílùú kí wọ́n lè jẹ. Gbogbo wọn ti lọ ra oúnjẹ wá. Ó wá dúró sétí kànga, níbi tó ti jókòó tó ti dúró, arábìnrin ará Samaria ni, ó wá pọnmi nídìí kànga. Jésù olùgbàlà wá pé jọ̀ọ́ fún mi lómi mu. Ó wá dá lóhùn wípé Júù níwọ, Samaria lèmi, àìjọ ṣe nǹkan kan papọ̀, mi lè fún ọ lómi mu. Jésù wá wí fún pé lọ pe ọkọ rẹ wá. Ó ní mi ò lọ́kọ. Jésù wí fún pé òtítọ́ ló sọ, torí ìwọ ti ní ọkọ 5 rí, èyí tí ìwọ wà lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ọkọ rẹ. Ló wá wò pé sẹ́ni wa lè jẹ́ Jésù ìgbà tí wọ́n sọ pé ó ń padà bọ̀ ni, ṣó lè jẹ́ Jésù ni. Bó ṣe gbé ládùúgbò rẹ̀ sílẹ̀ nìyẹn, ládùúgbò lẹ́ ń wò lọ́wọ́ ẹ̀ tó fi wá ń pọnmi. Ó gbé ládùúgbò yẹn lẹ̀, ó wá wọnú ìlú lọ. Ẹ wá wo ẹni tó sọ gbogbo tí mo ti ṣe rí fún mi àti gbogbo tí mo ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ wá lọ wò ó, ṣó wá lè jẹ́ Jésù ni. Ó lọ, ó sì kéde Jésù lọ. Mo gbàdúrà ẹni tí ó kéde ògo rẹ̀ jáde, ẹni tí ó lọ polongo ayé rẹ̀ fún ayé rí, tí wọ́n fi wá yan ọba àwọn ọba lógo, lórúkọ Jésù Ọlọ́run gbé ẹni náà dìde. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Àmín. Ògo náà lẹ ti ń wò ní àtàtàárọ̀, African Jerusalem náà la wà ní ilẹ̀ Yorùbá àti wambi. A ti ń rí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri táǹkà nínú Bíbélì táwọn nínú móhùnmáwòrán. Ó là ń láǹfààní àti máa mú wá sí ojú wa live and direct báyìí. Ẹ máa bá wa ká lọ, yóò sì dára fún wa. Ọ̀pọ̀ ẹ̀ náà láti fi hàn fún yín, yóò dára fún wa. Ibi tí àwọn ìlú orí òkè Sinai, Mósè lẹ́ ń wo ìyàwòrán Mósè rèé nígbà tí ó lọ gba òfin mẹ́wàá lọ́dọ̀ Ọlọ́run alààyè tó ń gbé bọ̀ wá bá àwọn ọmọ Ísírẹ́lì. So òfin mẹ́wàá lẹ́wọ̀ tó gbé dání yẹn, Mósè rèé aṣíwájú àwọn ọmọ Ísírẹ́lì tó tún kọ́ àwọn ọmọ Ísírẹ́lì lọ. Òun lẹ́ ń wò tó ń fún wọn káàkiri tó ń bọ̀. Ó gbé òfin mẹ́wàá yẹn, ó wá padà bọ̀ láti wá bá àwọn ènìyàn Ọlọ́run alààyè. Ibẹ̀ lélẹ́yìí. Ibi tí ẹ̀ ń wò yìí, à ń pè bẹ̀ ní Kadesh Barnea. Kadesh Barnea níbi tí ẹ̀ ń wò yìí, Kadesh Barnea. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí ìran wá jáde síta pé ó ti pé 40 ọdún tí a máa lò tá a fi máa délẹ̀ ìlérí tó yẹ káwọn ti débẹ̀, òun là ń wò yìí tó jẹ́ Kadesh Barnea.
so ìbẹ̀rẹ̀ Ọlọ́run ti wá fún wọn nínú ìwé Deuteronomy orí kìíní Olúwa ti wá fún wọn ní ìran pé ó kù díẹ̀ tí wọ́n ti fẹ́ débi tí wọ́n ń lọ ibẹ̀ náà ti wá jókòó náà ti wá wò pé ó ti yẹ ká débi tá à ń lọ àti débi tá à ń lọ ó wá jẹ́bi tí wọ́n ríran kankan mọ́ wọ́n gbóhùn kankan mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ Ọlọ́run ti wá fi àṣírí ìjìnlẹ̀ hàn pé kí wọ́n tẹ̀síwájú so yàrá 12 ló wà ń bẹ̀ ó dúró fún ọmọ ẹ̀yìn 12 káwọn ọmọ ẹ̀yà 12 Ísírẹ́lì tí wọ́n ti rìnrìn àjò níwájú mi náà bí a máa wo bí ibi ìdí ẹ̀jẹ̀bi tí ó ní agbára gan púpọ̀ nígbà tí Jésù olùgbàlà tó fẹ́ lọ fún ìrìn àjò nínú ayé láti lọ kú fún wa láti lọ bá wa ṣiṣẹ́ nínú ayé ó lọ sínú ọgbà Gẹ́stímánì láti lọ wọ ìyà àjà pẹ̀lú Sátánì wọ́n jọ wọ ìyà àjà Jésù wọnú ọgbà Gẹ́stímánì lọ ó sì borí Sátánì nínú ọgbà Gẹ́stímánì so Gẹ́stímánì níbi tí a wà yìí Jésù tó gbà bá Sátánì jà ìtàn ńlá sì ni ìránṣẹ́ Ọlọ́run bàbá wa tí Ọlọ́run gbé orí òkè yìí kalẹ̀ lé lọ́wọ́ nígbà tí wọ́n dénú gbó aginjù inú gbó àìwọ̀ ni abàmì gbó ni wọ́n pàdé àjànú tó ń ṣàkóso inú gbó yìí nígbà náà nígbà tí wọ́n pàdé nísàlẹ̀ lọ́n tá a ti ń bọ̀ lọ́hùn yẹn wọ́n wá jọ ń jàbọ̀ wọ́n já ìjà yẹn débi pé ó kọjá bẹ́ẹ̀ wọ́n ṣàjẹ̀ká yẹn débi ó débi ìgbà tán débì orí ọ̀fẹ́ Ọlọ́run látòkè wá sinmi lé bàbá yìí nígbà tó sinmi lé bàbá yìí wá bá àjànú yìí jà gan-an wọ́n bá jà débi pé ipá wọn ó wá ju ti àjànú yìí lọ wọ́n ṣàná ó wá jára kaka ó ṣàjára rẹ̀ gbà mọ́ wọn lọ́wọ́ ọwọ́ tó jára rẹ̀ gbà wọ́n ló pariwo báyìí tó gbà báyìí tó lọ pé mo lọ fún ọ ooo bó ṣe lọ nìyẹn láti ìgbà náà ni orí òkè yìí ti gba ìsinmi ní gbogbo rẹ̀ ti ń lọ déédéé gbogbo rẹ̀ ti ń lọ nígbọn mo wá gbàdúrà fẹ́ni tó rí àwòrán yẹn wò bí Olúwa ti ń bẹ láàyè gbogbo tó ń bá ayé rẹ̀ jàjàkadì tó lò ní lọ tó lò ní nísinmi nílé bàbá ni nílé ìyá ni lórí òkè yìí tó ti ṣẹ́gun fún Jésù olùgbàlà nínú ọgbà Gẹ́stímánì dájúdájú yóò ṣẹ́gun fún ìwọ náà bẹ́ẹ̀ ló máa rí Jésù Olúwa wa you are blessed. ibi tí a wà yìí la ń pè ní yàrá òkè nígbà tí Jésù olùgbàlà fẹ́ lọ nínú ayé sọ fáwọn ọmọ ẹ̀yìn kí wọ́n lọ dó sí yàrá òkè títí a ó fi agbára wọ̀nyí so inú yàrá òkè tí àwọn ọmọ ẹ̀yìn wà rèé fún dídí 40 ọjọ́ tí wọ́n fi ń bẹ Ọlọ́run fún agbára ẹ̀mí mímọ́ ṣùgbọ́n lójijì tẹ́ẹ̀mí mọ́ sọ̀kalẹ̀ sí wọn ibẹ̀ la wà yìí so ibi tí a wà yìí a máa ń kọrin wọlé ni bẹ̀ láti rí àwọn ẹ̀dá alààyè àwọn sẹ́ráfù níbi tí a wà yìí àwọn kérúbù la fẹ́ rí báyìí a máa ń kọrin wọlé ni ṣùgbọ́n ẹ máa bá mi ká lọ́pọ̀ tí ń lọ. àgbàgbà mẹ́lẹ̀ ó. Oh,
a wà yìí a kì í béèrè owó a kì í béèrè ọlá a kì í béèrè ipò ibi tí a wà tó wọ́n jẹ́ nínú yàrá ẹ̀mí mímọ́ ẹ̀mí mímí la máa ń béèrè ibi tí a wà yìí a ti gbé agbára ti ẹ̀sìmáyà agbára ti kú agbára bá kú mi máa ń lò nílòkulò ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ayé kì í di ẹ̀mí mímọ́ ẹ̀mọ́ ló lè tọ́ wa sí ọ̀nà ẹ̀mọ́ ló lè kọ́ wa lóhun gbogbo ẹ̀mọ́ ló máa ń lo gbogbo hàn wá lórúkọ Jésù ẹ̀mí mímọ́ tó ń bẹ́ẹ̀ ayé wa kò ní dábẹ́rẹ́ fún wa kí wọ́n lè ṣe ìbéèrè ẹ̀rọ tẹ̀ wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ ní máa wò pé sí àpótí ẹ̀mí rèé àbí èwo lélẹ̀ àwọn tó máa ń pè ní àpótí ẹ̀mí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọ̀gá àpótí ẹ̀mí kankan àìlóko náà sí lórí òkè yìí ṣùgbọ́n torí pé bá a ṣe ń wò ó ló fẹ́ jẹ́ kí tú gbogbo ẹ̀ fún wa lórúkọ Jésù owó ìkọ̀kọ̀ tí àwọn kan pè ní olùpamọ́ lórúkọ Jésù ló ń tú àṣírí fún wa. a ò kí ṣe àpótí ẹ̀mí àti ṣe sọ àwọn akọ́lá pè lápótí ẹ̀mí nínú ìwé tẹlifíà táwọn mẹ́sẹ̀lì kúrò ní Íjíbítì Olúwa ní ká mú èso ilẹ̀ ẹ̀bẹ̀ dání ká mú dání tó tó bá di ọ̀la tí àwọn ọmọ bá bí léèrè pé ẹlẹ́ẹ̀sì oko ẹrú rí kí làwọn kátà fi lè mọ̀ bẹ́ẹ̀ sí oko ẹrú rí ẹ̀ka gbogbo èso wọn ẹ̀mú gbogbo ilẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀mú dání lẹ́ẹ̀fì lè mọ̀ pé lọ́jọ́ iwájú agbo Ọlọ́run rèé tí ń ṣe agbo Jerúsálẹ́mù tí àbá wa rà bọ̀ láti ilẹ̀ Jerúsálẹ́mù rèé agbo ayọ̀ lórúkọ Jésù yóò lù fún ọ. Ìwé mímọ́ lẹ̀ ń wò yìí àwọn ìwé mímọ́ tí àwọn kára tí wọ́n fi sínú rẹ̀ ó lẹ̀ ń wò yìí torí pé a gbọ́dọ̀ fi gbogbo rẹ̀ hàn wá ó lè pé Ọlọ́run ló bá wa sọ̀rọ̀ pé kí wọ́n ṣe òróró láti máa fi yan àwọn wòlíì àlùfáà ajíhìnrere pásítọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ òróró ni kò sí kankan tó pamọ́ níbẹ̀ níbi tí àwọn ìpínlẹ̀ sọ pé ìyàrá ìmọ̀ ni àwọn wòlíì àwọn àlùfáà àwọn wòlíì ló máa ń lo omi so omi rẹ̀ wò yìí tí wọ́n fi máa ń ṣe àdúrà òkúta mẹ́ta yìí orí òkè yìí náà ni Olúwa ti ní ká mú ká máa bomi sí ká máa fi ṣe ìtúsílẹ̀ fún àwọn ènìyàn ohun tí àwọn kan pa adìyẹ lé lórí tí wọ́n pa omi ẹ̀mí lé lórí ká pè ní àpótí ẹ̀rí àṣírí rẹ̀ rèé o gbogbo wa bẹ́ẹ̀ fi hàn wá yìí kí ló ń pè ní àpótí ẹ̀rí o sọ fún apẹ́yẹ́ Ọlọ́run fún àwọn oníṣẹ́ ìgbé kí wọ́n mú lára èso ilẹ̀ náà kí wọ́n mú dání kí wọ́n bá tọjọ́ wájú táwọn bá fi wọ́n léèrè wá lè sọ bàbá wa lórí òkè nígbà tí wọ́n lórí òkè yìí inú agíjú ni kò sí iná mbẹ kò sí kankan mbẹ orí òkè ni nígbà náà kò sí iná kankan lórí òkè yìí nígbà náà nínú gbó ni òkúta lẹ́wọ̀ yìí òkúta yìí ló máa ń tẹ ìmọ́lẹ̀ fún tó bá dalẹ̀ a máa ń gbé ẹranko kan wà tó máa ń pè ní tanátaná lálẹ́ tó máa ń taná bẹ́ẹ̀ náà sì máa ń taná ṣùgbọ́n kò lè taná mọ́ báyìí orí pé òye náà ti wà ní gbogbo bí báyìí nígbà náà ó gbẹgbẹdà ká gbẹ́sẹ̀ sí máa pẹ́sẹ̀ báyìí máa pẹ́sẹ̀ báyìí àwọn nìkan nínú agídí yìí wọn ló sàmọ̀nà wọn ló ń tan ìmọ́lẹ̀ fún wọn lọ́wọ́ alálẹ́ ṣùgbọ́n torí ẹ̀rí ọjọ́ iwájú náà ṣe wá ṣáájọ pé kán bá lè rí bí ẹ̀rí ọjọ́ iwájú ẹ ti rí báyìí òkúta ni ó ń tan ìmọ́lẹ̀ nígbà náà kò lè tan ìmọ́lẹ̀ mọ́ ṣùgbọ́n fún ẹ̀rí ọjọ́ iwájú ni. náà ẹ ń wo àwọn aṣọ tó wà ní Ọlọ́run pé bàbá wa mo fẹ́ kẹ́ ẹ̀rí ní kẹ́ ẹ̀rí mọ ìtumọ̀ tó ń pè lápòtí ẹ̀rí ní ọdọọdún máa ń náwó àti àdúrà 120 days bàbá yìí ní òní ọjọ́ tó ń gbà wẹ̀ òní ọjọ́ yẹn wọ́n lè jáde lọ́dún báyìí wọ́n aṣọ tó yàtọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn 120 days àìjẹ àìmú aṣọ tó bá bá lọ́wọ́ rẹ̀ aṣọ kan bá bá lọ́wọ́ rẹ̀ náà máa wò ó 120 days tábà tí wọ́n parí 120 days yẹn àwọn aṣọ yẹn wọ́n á máa dùn sínú bíi so àwọn aṣọ yẹn lẹ́ ń wò yìí láti pàdánù láti tó lókè yìí wọ́n bá ṣe ń ṣe é tán láti máa ń sọ sínú bíi wọ́n máa ń dùn sínú bẹ̀ àwọn aṣọ ilẹ̀ ń wò tí wọ́n tún jáde yìí so torí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé àpótí ẹ̀rí máa lóbi ìrọ̀lọ́ súnmọ́ bẹ̀ àwọn aṣọ yẹn òní mò ń tún jáde yìí gẹ́gẹ́ bí ìjọ kérúbù àti Séráfù tí wá bí àgbẹ̀ wọn jẹ́ ìjọ tó di pẹ̀lú kọ́kọ́rọ́ wòlíì láti yan wòlíì àlùfáà onẹ̀wò yìí kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ọ̀run àti ayé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọ̀pá tí wọ́n fi ṣe iṣẹ́ ìránṣẹ́ ọ̀pá wòlíì ọ̀pá ajíhìnrere aago lẹ́wọ̀ yìí jámánù bíbélì ọ̀rọ̀ Ọlọ́run olẹ́wọ̀ yìí nínú rẹ̀ kò sí nǹkan kan tí wọ́n ń pè ní àkójẹ́ ìtópamọ́ olẹ́wọ̀ yìí gbogbo ẹ̀lẹ́wọ̀ káàkiri yìí so kò sí nǹkan tó jẹ́ àṣírí tí wọ́n kì í rí lórúkọ Jésù Kristi ìwà láyé Ọlọ́run yóò fara hàn fún ọ so ẹ rí yàrá òkèlè tí ẹ̀ ní ọgbọ̀rọ̀ ayé rẹ gbogbo nǹkan tó kù láyé rẹ tó fi nínú ẹ̀mí mímọ́
rẹ ẹ̀mí mọ́ ọlọ́run ló gba ògo bẹ́ẹ̀ ló sì máa rí ilẹ̀ yípadà Jésù Olúwa wa. Ẹni tí ẹ̀ ń wò yìí Kesaria rèé Pétérù lára àwọn ọmọ ẹ̀yìn Jésù Olùgbàlà. Jésù ní pé ní orí rẹ̀ lèmi ó kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ìsàkùn yóò borí rẹ̀. Èmi ó fún kọ́kọ́rọ́ tí ó máa tú tí ó máa dè. Pétérù lẹ́ ń wò yìí ó jẹ́ aṣíwájú gbogbo àwọn ọmọ ẹ̀yìn méjèèjìlá. Mo lẹ́ ń wò pẹ̀lú kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ yìí, kọ́kọ́rọ́ tó ṣí tó ń tì Ọlọ́run wá fi lé lọ́wọ́ lórúkọ Jésù. Kọ́kọ́rọ́ ìṣerere tiwa náà Ọlọ́run yóò fi lé wa lọ́wọ́. Àìsáyà lẹ́ ń wò yìí nínú ìwé Àìsáyà orí kìíní títí orí kẹfà. Nígbà tí Àìsáyà bá kú orí kẹfà láti ẹsẹ̀ kìíní, ó ní nígbà tí Àìsáyà bá kú èmi rí Olúwa ó jókòó lórí ìtẹ́, ó ti rí àwọn séráfù mẹ́rin yẹn ó ti wá júwe wọn. Ibẹ̀ yẹn ló ti fún ní àkàrà jẹ nínú aginjù òun nìyẹn. Jákọ́bù nígbà tí ó kúrò ní Íjíbítì tán, nígbà tó ti lọ, ọmọ rẹ̀ ìyẹn Jósẹ́fù tó ti jẹ kíní prime minister tán, nígbà tó wá kó wọn wá sí ilẹ̀ Íjíbítì, Jákọ́bù kan náà òun rèé, ọmọ Jósẹ́fù rèé, Mánásè àti Éfráímù òun lélẹ̀ lára àwọn ọmọ rẹ̀ méjì. So ẹ̀gbọ́n rèé, àbúrò rèé, ó wá gbé ọwọ́ òsì lórí ẹ̀gbọ́n, ó gbé ọwọ́ ọ̀tún lórí àbúrò. Jósẹ́fù wá dà pé bàbá mi kí ló dé, ẹ̀gbọ́n rèé àbúrò lè bó lè ṣe wá ṣe bí eléyìí, ó ní kó fi ilẹ̀, ohun tí mo ti ṣe ná. So ìgún ni pé àbúrò ni ó mọ̀ ṣe rẹ̀, ẹ̀gbọ́n ni ó mọ̀ ṣe rú àbúrò. So ibẹ̀ lẹ́ ń wò yìí tó ti gbé ọwọ́ òsì lé orí ẹ̀gbọ́n, ó gbé ọwọ́ ọ̀tún lórí àbúrò. Lórúkọ Jésù, ibi tí wọ́n ti yí òpin náà ti wọ́n padà, agbára àjíǹde yóò gba ògo wa fún wa, a ó sì rí àánú gbà Jésù Olúwa wa. Náà ibi tí a wà yìí ní ìrìn àjò tí Jésù Olùgbàlà rìn, ìrìn àjò 14 stations tí Jésù rìn kọjá títí dórí igi àgbélébù. Ibẹ̀ níbi tí a wà yìí. Àwòrán àkọ́kọ́ lẹ́ ń wò yìí, ibi tá a ti mú Jésù rèé, tí wọ́n ti rí pé okùn wà lọ́wọ́ ẹ̀ tá a ti mú nìyẹn, ibẹ̀ náà ti mú jáde. Ibi tí a ti gbé àgbélébù fún Jésù Olùgbàlà rèé, òun lẹ́ ń wò yìí ní kọ̀ọ̀kan èjèèjì yìí, ó gbé àgbélébù. Nígbà tó ń gbé àgbélébù lọ, ẹ máa rí ní kọ̀ọ̀kan, ó ṣubú lábẹ́ àgbélébù nígbà àkọ́kọ́, òun lẹ́ ń wò yìí. Jésù Olùgbàlà ṣubú lábẹ́ àgbélébù, òun lẹ́ ń wò yẹn tó ṣubú lábẹ́ àgbélébù rẹ̀. Lórúkọ Jésù táwọn náà ti ṣubú lọ́wọ́ yóò gbọ́ dìde. Ìgbà kejì rẹ̀ wọ́n ràn án lọ́wọ́ níbi àgbélébù, olùrànlọ́wọ́ tí ó ran ayé ìwọ àti èmi lọ́wọ́. Lórúkọ Jésù, lẹ́yìn àwòrán yìí Ọlọ́run yóò gbé dìde fún wa. Nígbà kejì, ọba ayérayé tún ṣubú lábẹ́ àgbélébù. Lẹ́ ń wò yìí nígbà kejì, ọ̀dọ́ àgùntàn Kávárì rèé tó tún ṣubú ní ìgbà kejì lábẹ́ àgbélébù Jésù Olùgbàlà. Mo lẹ́ ń wò yìí. Ìgbà kẹta tún rèé tó ṣubú nígbà kẹta rèé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó gbé àgbélébù yẹn, ó gbé débi tó lọ. Mo lẹ́ ń wò yẹn. Ibi tí a ti kan Jésù Olùgbàlà mọ́ di àgbélébù rèé. Jésù lẹ́ ń wò láàrin yìí, ó lé ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì, ó lẹ́ ń wò yìí, ó lé ọwọ́ ọ̀tún rèé, ó lé ọwọ́ òsì rèé, níbi tí wọ́n ti mú Jésù Olùgbàlà tó ti kàn mọ́ àgbélébù. Ibẹ̀ Jésù Olùgbàlà ti kú lórí igi àgbélébù. Ibi tí wọ́n ti kó aṣọ ẹ̀ tó ti kàn rèé, ibi tó ti kan Jésù Olùgbàlà mọ́gi rèé. Mo lẹ́ ń wò yìí, ṣé ti rí ẹ̀rí èso, ẹ̀rá wọn tí wọ́n kàn án pẹ̀lú hámà lọ́wọ́ wọn tí wọ́n ti kan Jésù Olùgbàlà, ẹni tá a pa nítorí ayé mi àti yín. Lórúkọ Jésù ayé wa òdùnwá bákan náà mọ́. Ibi tí wọ́n ti bọ́ aṣọ rẹ̀ rèé, tí wọ́n ti bọ́ sílẹ̀ láti pa á, láti kàn mọ́ bí àgbélébù. Ẹ rí i pé wọ́n ń bọ́ aṣọ yẹn lọ́rùn ẹ̀, tán ti ń bọ́ aṣọ rẹ̀ rèé. Lórúkọ Jésù, gbogbo tán ti bọ́ aṣọ òkúta lára wa lónìí, Ọlọ́run dá a padà fún wa. Ibi tí Màríà Múdíá mímọ́ rẹ̀ ìyá rẹ̀, ọmọ wo ìyá rẹ̀, ìyá wo ọmọ rẹ̀ tó wá ti ń bẹ̀bẹ̀, tó ti wá ń ṣe tó ti wá ń kẹ́dùn fún Jésù Olùgbàlà. Òun lẹ́ ń wò yìí, Màríà Múdíá mímọ́ rẹ̀, wọ́n gbé Jésù lọ́wọ́, wọ́n fi àwòrán rẹ̀ sí ní, wọ́n ti gbé lọ́wọ́. Lórúkọ Jésù, Ọlọ́run tí ń rẹni lẹ́kún yóò rẹ̀ wá lẹ́kún nínú ìrìnàjò wa. Ibi tí Fẹ́róníkà ti nu omijé Jésù rèé, pẹ̀lú aṣọ tó fi nu omijé rẹ̀, àwòrán Jésù ojú rẹ̀ ó sì hàn lára rẹ̀. Mo lẹ́ ń wò yìí. Lórúkọ Jésù, olùtùnú Ọlọ́run alààyè yóò dìde sí ayé wa. Nítorí ibi tí Fẹ́róníkà tó ti wá pàdé rẹ̀ náà rèé. Mo lẹ́ ń wò yìí níbi àgbélébù Jésù. Ó jẹ́ ìrìn àjò 14 tí Jésù Olùgbàlà là kọjá. Lórúkọ Jésù Kristi, ìwàláàyè Ọlọ́run kò ní fi ayé wa sílẹ̀. Àmín.
gbogbo ènìyàn tẹ́ tí ń wò wá látàárọ̀ ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ lágbára Ọlọ́run etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ó náà láti ń rí látàárọ̀ yẹn ní African Jerusalem ibẹ̀ la wà tá a ti ń ṣe kíni tá a ti ń mú gbogbo àwọn ohun àrà mẹ́rìírí eléyìí tá a ti kà àbẹ́ táwọn kan ti rí táwọn ò láǹfààní àti rí òun láti ṣe kíni láti mú wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín mo dẹ̀ gbàdúrà lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o ọwọ́ tẹ́ dẹ̀ fi ń ṣe àprógráàmù yẹn ọwọ́ yẹn ò ní rọ ẹ túbọ̀ máa bá wa ká lọ fún ọ̀kan ọ̀jọ̀kan àwọn èyí tó kù. Stefanu rèé níbi tí a ti sọ Stefanu lókùúta pa wọn lè ń wò yìí àwòrán Stefanu lè ń wò yìí tá a ti sọ Stefanu lókùúta àwọn tó ń sọ lókùúta lè ń wò yìí tí wọ́n sọ Stefanu lókùúta ẹ má gbàgbé bẹ́ẹ̀ ni pé Sọ́ọ̀lù abẹ́ ẹsẹ̀ náà bọ́ aṣọ wọn sí náà bọ́ bàtà wọn bá gbogbo nǹkan táwọn ti sí láti wá sọ Stefanu lókùúta pa èyí tẹ̀ ń wò yìí àkùkọ tó kọ nígbà tí Pétérù sẹ́ Jésù òun lẹ̀ ń wò yìí àkùkọ yẹn rèé tó kọ nígbà mẹ́ta tí Pétérù tó sẹ́ Jésù olùgbàlà lórúkọ Jésù Kristi agbára àjíǹde yóò tì wá lẹ́yìn o. àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n bá Jésù gbà ṣiṣẹ́ là ń wò yìí ṣùgbọ́n a rí pé 12 ni wọ́n ṣùgbọ́n tá a bá ka gbogbo àwọn tẹ́ ń wò yìí wọ́n jẹ́ 14 tí ẹ̀ ń wò yìí Pọ́ọ̀lù sì jẹ́ 14 tí wọ́n jẹ́ aṣojú Jésù olùgbàlà so màmá kà wọ́n fún wọn ní kọ̀ọ̀kan ìdèjì àwọn tó ṣe pàtàkì máa fi hàn wá. Pétérù rèé olè ń wò yìí lọ́wọ́ ọ̀tún wa yìí pẹ̀lú kọ́kọ́rọ́ tó ń dání tí Jésù sọ pé lórí rẹ lèmi ó fi kọ́kọ́rọ́ mi lé lórí rẹ ló kọ ìjọ mi lé ẹnu ọ̀nà ìsàkùn yóò borí rẹ. Pétérù lè ń wò yìí ẹni tẹ́ ń wò yìí Sọ́ọ̀lù ó di Pọ́ọ̀lù ó jẹ́ ajínrere akọni ajínrere ní gbogbo àgbáńláyé òun ni ẹni yẹn tí n bá ka Pọ́ọ̀lù mọ́ bẹ́ẹ̀ àárí kó di 13 àbí lára àwọn ọmọ ẹ̀yìn 12 bẹ́ẹ̀ ni sọ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀wọ̀n Áńdérù Símónì James Jòhánù olẹ́wẹ̀ Matthew ẹjẹ́ tó fi dájúdájú ẹnìkan náà tún hàn wá á rí i pé àpò lẹ́wọ̀n ẹgbẹ́ rẹ̀ yìí ó jẹ́ Júdásì tó ń gba àpò ọdẹ olóńgbà àpò owó olẹ́wẹ̀ Júdásì ẹni pé òun ló yọ síta láàrin gbogbo wọn ká lè mọ̀ dáadáa àwọn yẹn nìyẹn ṣùgbọ́n nígbà pé nígbà Júdásì para rẹ̀ ẹnìkan rọ́pò rẹ̀ tí ń ṣe Matthias yes ló rọ́pò rẹ̀ ló fi di gbẹ̀ńlá so ẹnìkan náà rèé ọmọ ẹ̀yìn tí Paul jèrè tí ń ṣe Timothy olè ń wò yìí òun náà rèé bí wọ́n ṣe jẹ́ 14 nìyẹn gbogbo àwọn ọmọ ẹ̀yìn tó ń ṣiṣẹ́ ní Jésù olùgbàlà. bí ẹ bá wo iwájú yìí náà báyìí ẹ máa wo àwòrán yìí á rí pé kí ni eléyìí ó jẹ́ Bíbélì the book of life ìwé ìyè ìgbé ayérayé tí à ń kà tí à ń kọ tí a kọ fún àwọn ènìyàn tí a wá ń kà olè ń wò yìí Bíbélì rèé ọ̀rọ̀ Ọlọ́run tó yè tó sì ní agbára lórúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run yóò yè fún ayé tiwa náà ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ́ fún wa bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí Jésù Olúwa wa. níbi tí a wà yìí ibẹ̀ là ń pè ní orí òkè Ararat tí ọkọ̀ náà ti balẹ̀ wọn là ń wò yìí orí òkè Ararat rèé tí ọkọ̀ náà tó ti balẹ̀ tí a bá wò dáadáa òun ní ọkọ̀ náà là ń wò yìí ọkọ̀ náà táwọn sọ lẹ́ ń wò yìí ó balẹ̀ lórí òkè Ararat ló ti balẹ̀ ó lẹ́ ń wò yìí ọkọ̀ náà lẹ́ ń wò yìí ẹ rí bó ṣe rí gẹ́lẹ́ bí wọ́n ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn so Nóà rèé tí Olúwa bá sọ̀rọ̀ láti kan ọkọ̀ fún òun òní tó ti ń pariwo fáwọn ọmọ ènìyàn ẹ wá wọkọ̀ ọ̀la ẹ wá wọkọ̀ ọ̀la òní àwọn ọmọ Nóà mẹ́tẹ̀ẹ̀ta Ámù Ṣémù àti Sáfẹ́tì àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta rèé tí wọ́n jọ kan ọkọ̀ nígbà náà àwọn rèé àwọn ilẹ̀ ń wò yìí so Ọlọ́run sọ fún Nóà kó ṣe máa kàn án ó ní pé ẹ̀gbẹ́ ní ẹnu ọ̀nà rẹ̀ yóò wà wọn náà lẹ̀ ń wò yìí o ọkọ̀ Nóà rèé o káfẹ́ ṣe wọ́wọ́ bẹ̀ báyìí ẹ rí i pé ìpele ní ìpele bí Ọlọ́run ti ní pé kó kàn án bẹ́ẹ̀ náà ló ṣe kan ọkọ̀ yìí ní ọkọ̀ Nóà lẹ̀ ń wò yìí láti wọ bẹ̀ lọ báyìí lórúkọ Jésù ọkọ̀ ayọ̀ ayé wa náà lọ́dún yóò tún máa wọ bẹ̀ lọ bí Olúwa ti ní kókó kan ọkọ̀ Nóà lẹ̀ ń wò yìí o ọkọ̀ Nóà rèé o ibẹ̀ làwọn yìí o o lẹ̀ ń wò yìí o ìpele mẹ́ta ni Olúwa ní kó kan ọkọ̀ náà ìpele mẹ́ta ló kan ìsàlẹ̀ rẹ̀ o lẹ̀ ń wò ìsàlẹ̀ yìí so bó ṣe fi náà rèé ibẹ̀ náà kó àwọn ẹran wọn sí nígbà náà kó àwọn ẹran wọn sí láti jẹ ibi yìí ìpele kejì yìí náà kó oúnjẹ sí oúnjẹ tí gbogbo wọn ó jẹ àti ẹran náà kó síbi òkè rẹ̀
ibẹ̀ nínú àtàwọn ènìyàn wà. So wọ́n ti máa ń wo inú ayé bóyá omi ti gbẹ, bóyá omi sì wà ń bẹ̀, bóyá omi sì lọ. So ìpele mẹ́ta tí Olúwa ní kò kàn rè. Ẹ má gbàgbé Olúwa ní pé kò gbọdọ̀ ní fèrèsé, wọ́n fèrèsé kankan sí. So láti máa wo gbogbo bí inú ayé ṣe rí, inú fèrèsé yìí ló ti rán ẹyẹ jáde láti lọ wò bóyá omi ti gbẹ nínú ayé àbomi sì kù nínú ayé. Ẹni bó ṣe kéye ibẹ̀ ló gbà rán jáde, ìgbà tó máa padà wá náà ibẹ̀ ló ti mú, ló ti fà wọlé. Èkejì tó padà rán lọ ni ò padà wá mọ́. Ẹyẹ yẹn lẹ̀ ń wò sálẹ̀ níbi tí mo ti fi hàn wálé ẹ̀fẹ́ yẹn tó lọ wò bí omi ti gbẹ, o lẹ̀ ń wò yẹn. So Noah lọ́lọ́run lò láti kan ọkọ̀ ìgbàlà. Mo gbàdúrà ọkọ̀ ìgbàlà tí Ọlọ́run torí ìwọ àti èmi kan lórúkọ Jésù, a ò ní mísì ẹ̀. Ẹ tí Noah rán jáde rèé láti wo inú ilé ayé bí omi ti gbẹ. So ó wá lọ wò, kò wá padà wá mọ́ bí omi ti gbẹ nínú àbọ̀sílẹ̀ àtàwọn ọmọ rẹ̀ nínú ọkọ̀. Káwọn yìí Kéènì àti Ábẹ́lì rèé nígbà tí Olúwa ní kí wọ́n sí òun. Ábẹ́lì rú ẹbọ tó dáa, Káínì rú ẹbọ tí kò dáa. Olúwa gba ẹbọ Ábẹ́lì, ó kórìíra ti Kéènì. Ábẹ́lì rèé ibi tí Kéènì ti wá dìde sí, ó wá wò pé Ọlọ́run gba ẹbọ tiẹ̀ kò gba ẹbọ tòun, ló wá tán lọ sí oko, ló wá dìde sí ní oko, ló ti wá lù pa tí ẹ̀jẹ̀ rẹ̀ ti wá ń ké ní inú ilẹ̀ pé Ábẹ́lì kọ́ Kéènì lóhùn mọ nǹkan kan. Lórúkọ Jésù Ọlọ́run ayé rẹ̀ òkú ẹ̀ Ọlọ́run jà fún. Lórúkọ Jésù ayé wa àti ẹ̀mí Ọlọ́run yóò jà fún. Láti òní lọ ogun ò ní borí ayé wa, a ó sì yin Ọlọ́run Jésù Olúwa wa. Pẹpẹ tí ẹ̀ ń wò yìí ó ní ìtẹ́ Jèhófà, ìtẹ́ Jèhófà ló lè ń wò yìí. Ẹ̀rí kọ́kọ́rọ́ tó jẹ́ símbọ̀, tó jẹ́ àmì Kérúbù àti Séráfù tí wọ́n bí onílé rẹ̀ ń wò yìí. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run rèé, Isaiah 61. Ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi, torí tó ti fi àmì orí yàn mí. Ó lè ń wò yìí ìtẹ́ Jèhófà. Nínú ìrìn àjò bíbá yìí kí n sọ ìtàn rẹ̀ ní pépéré. Nígbà tí bàbá wa dé orí òkè yìí, tí wọ́n wà nínú orí òkè yìí, ó sì jẹ́nu aginjù. Ọlọ́run wá fún wọn lórí ọ̀fẹ́ kan, wọ́n mọ ihò gbẹ́, wọ́n gbẹ́ ihò sínú bí wọ́n gbẹ́ ihò sí abẹ́ àpáta ń bẹ̀. So ìgbà yẹn sì rèé, aṣọ kan ni wọ́n ní lọ́rùn, aṣọ wọn kò méjì gbà náà. So tó bá ti di ọwọ́ alẹ́ tó tó bá fẹ́ rọ̀, wọ́n á ká aṣọ yẹn sínú láìlọ́n, wọ́n á kó pamọ́ síbẹ̀ kó dùn mọ́ bàá pa. So wọ́n lò láìmọye ọjọ́ láìmọye oṣù aṣọ kan yẹn. So ibẹ̀ ni wọ́n ń gbé náà sùn sí, kò síbi tí wọ́n ń sùn torí òkè yẹn ṣe tóbi tó, abẹ́ ìwo bẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run yí ìtàn wọn padà, tó dá ìtàn yẹn padà, tó fi jẹ́ pé orísun Kérúbù àti Séráfù ní kọ́kọ́rọ́, ni Ọlọ́run wá ní pé kán gbé orísun yẹn síbí bí Olúwa ti ń bẹ láàyè. So orísun yẹn rèé, orísun ayọ̀ ìwọ àti èmi. Lórúkọ Jésù kò ní gbẹ. Gbogbo ìbànújẹ́ àná rẹ, ìdààmú àná rẹ tó ti dààmú òní rẹ, lórísun ìgangan ni mo fi súre fún ọ. Lórúkọ Jésù ìtàn rẹ yóò gba àyípadà sí rere, o sì ní padà sẹ́yìn mọ́. Bẹ́ẹ̀ l'Olúwa wí, kò dẹ̀ yí padà. Jésù agbára wa. tó ìbẹ̀rẹ̀ nìyẹn ó ṣe. pẹpẹ tí a wà yìí mo ní pẹpẹ Básánì ilé Olúwa náà ni pẹpẹ Básánì là ń wà yìí bí ìjẹ́ pẹpẹ tó ní pẹpẹ mẹ́jọ láti dúró ìkànnì ń wò yìí Michael pẹpẹ rèé ó ní ọjọ́ kọ̀ọ̀kan tí pẹpẹ kọ̀ọ̀kan ṣiṣẹ́ fún ọjọ́ náà lẹ́ ń wò yìí Camel ó lẹ́ ń wò yìí pẹpẹ Gabriel ó lẹ́ ń wò yìí sọ àwọn pẹpẹ kọ̀ọ̀kan yẹn lẹ́ ń wò yìí ní abẹ́ Básánì kẹsẹ̀ so àwọn pẹpẹ yẹn lẹ́ ń wò yẹn àwọn kan náà lè ẹ̀ ń wò yìí àti Sasel bàbá wa rèé Enoch tí ibi tí Ọlọ́run ti gbà sókè Enoch lẹ́ ń wò yìí Bíbélì gbé Enoch sì bá Ọlọ́run rìn a kò sì rí mọ́ ibi tí Olúwa ti gba Enoch sókè rèé tí a kò ti rí mọ́ Enoch lẹ́ ń wò yìí ìgbàsókè Ọlọ́run alààyè táwa náà ó fi dìde ní kánkán Ọlọ́run yóò fi fún wa so pẹpẹ Básánì rèé ó ní ọjọ́ kọ̀ọ̀kan tá a máa ń ṣiṣẹ́ sí láwọn pẹpẹ yẹn láti máa ń ṣiṣẹ́ so ó jẹ́ Básánì so bí ibi báyìí náà ṣe rí nìyẹn lórúkọ Jésù ààyè tí ó máa gbà wá Ọlọ́run yóò mú wa débẹ̀ yóò fààyè ọlá gba ìwọ náà yóò fààyè ayọ̀ gbà ọ náà yóò fààyè òkú gbà ọ bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí Jésù Olúwa wa. òun náà lẹ ti láǹfààní àti máa gbọ́ àti máa wò yẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run alààyè ti sọ ohun tá a ti láǹfààní àti rí African Jerusalem náà la ṣì wà tí a ti mú gbogbo ẹ̀ wá sí ojú ìwòran yín ó máa dára fún wa ẹ máa bá wa ká lọ. ibi tí a wà yìí
ibẹ̀ ni tá ń pè ní ẹ̀jẹ̀ Jésù lára ìrìnàjò African Jerusalem nígbà náà láti mú gbogbo ẹ̀ wá sí ìdánudúró. Àwọn ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ní bíbá yìí tí ẹ̀ ń wò yìí, Máíkẹ́lì olórí ogun lẹ̀ ń wò yìí tó ti bá Sátánì jà, òun lẹ̀ ń wò, Sátánì lẹ̀ ń wò lábẹ́ ẹsẹ̀ rẹ̀ yìí tó ti tẹrí rẹ̀ bá òun lẹ̀ ń wò yẹn. Sátánì kò sí ní tá a lè halẹ̀ mọ́, so Máíkẹ́lì olórí ogun nìyẹn tí wọ́n ti tẹrí rẹ̀ bá. Ọlọ́run ṣẹ́gun rẹ̀ fún lórúkọ Jésù. Sátánì lórí ayé wa Ọlọ́run yóò tẹrí rẹ̀ bá, wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ibẹ̀ la wà yìí. Àwọn èso yìí ó rẹpísẹ́ǹtì ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn yóò fọ̀ lórí ayé wa, a ó sì ra àánú gbà. Èyí ni òpin gbogbo tí à ń pè ní African Jerusalem lórúkọ Jésù. Délébáre, àrìnàkóre, àkùnyà ibi, ayé tiwa náà yóò la ipa rere. Bẹ́ẹ̀ ló máa rí títí ọjọ́ míì láti jọ pàdé. Ire. Mo nígbàgbọ́ pé ẹ̀yin èèyàn ẹ ti gbádùn Ọlọ́run dáadáa nínú ìrìn àjò tèmi sí African Jerusalem, eléyìí tí a ti mú wá sí ojú ìwòran yín látàárọ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan eléyìí tí a ti fi hàn yín, tẹ́ ti rí nínú TV yín, tẹ́ ti kà nínú ìwé mímọ́ tí àwọn tó lọ Jerusalem tí wọ́n ti rí, tí a wá mú wá pé ìkan náà wà nílẹ̀ Yorùbá tiwantiwa ń bì, tí Ọlọ́run lo ìránṣẹ́ Ọlọ́run alààyè bàbá wa kan láti gbé kalẹ̀ ní ilẹ̀ Yorùbá tiwa níbí, tó dẹ̀ jẹ́ pé gbogbo ohun tí a kà, gbogbo ohun tí a kọ́, òun náà láti fi hàn ní ojú móhùnmáwòrán wa yẹn. ìròyìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, òun náà ni Adédòkun Adébáyọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Bèyú pírẹsẹ̀ntà, bàbá kéré ìjápọ̀, bàbá tó lo bọ́dì dá. Èmi tán ti sí bó tí mo ti ra mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntì èmi tí mo gbénulé tí mò ń dẹ́rù bára mi. Ẹ ṣé tẹ̀ ń wò wá o, ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ó dàbọ̀. Yorùbá Gbayì TV, ẹ máa share ẹ̀ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀, toró gbayì púpọ̀.